ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò ẹ̀rìn láàmú àárín àní sunkún. Èmi ò mọ̀ pé àwọn ìyá arúgbó náà lè jó aṣọ tó wọ́n ń jó gbẹ́sẹ̀ ẹ wò ó lágbára o. Nígbà wá di ọjọ́ kan á káwọn ìyá tí mo máa ń kì wá sórí ètò wọ́n wà jó fún wa tẹ́yìn náà rí wọn. Eléyìí tẹ́ lè fojú rí ẹ̀ fojú rí, ìyí tẹ̀sí lè fojú rí ẹ̀ lè fojú rí wọn, wọ́n yọ sí lójú oorun. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá wa ẹ̀ ǹlẹ́ o, ẹ kú dédé wò yìí. Èmi mọ tí mò ń rí gbà lọ́wọ́ yín lọ́sàn-án lóru, torí ẹ̀ ni mo ṣe ń kí yín tí mo ṣe ń kí yín. Ẹ ní padà lẹ́yìn mi o, èmi náà ò ní jábọ́ lẹ́yìn yín bẹ́ẹ̀ ṣe ń pọ̀n mí. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin náà ni mò ń perí o, mo kí yín o. Bí n bá ń dárúkọ àwọn ìyá lọ́tùn lósì, tèmi yé mi o. Ẹ̀yin tí ẹ gbé ẹ̀sìn sórí, ẹ mọ́rò yìí pé àwọn ìyá tí mò ń kì náà mọ́ra wọn. Bí mo ìṣe máa ń sọ, àwọn tá a rí lójú ayé àtàwọn tí ń yọ sí a lójú oorun, gbogbo yín báyìí náà la kí. Ẹ ǹlẹ́ o, ẹ kú àsìkò yìí o. Ẹ̀yin èwe èwò yìí, mo kí yín o, mo gbóṣùbà ràmàǹdẹ̀ gbogbo fún yín. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin náà láfẹ̀yìn lẹ́fún, ẹ mọ́jì ọ̀ bàjẹ́, mojúbà ẹ̀yin náà. Ẹ̀yin tá àjọ jẹ́ irọ́, mo sì bá yín o. Ẹ̀yin ajúnilọ, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n níbi gbogbo tẹ́ ẹ bá wà, àkìyín ọ̀dọ̀ yín náà láti ń bu kíní ọ̀hún mu, kò ní í gbẹ o, kò ní í tán bẹ́ẹ̀. Ẹ kú dédé sìkò yìí. Èmi náà ni Ọlátúndé Ọláwuyì Ògúnníran. Àṣebà fọlọ́run ọba adániwáyé, ọba àṣeyíòwú, ọba tó dáadáa tí ò ní bí ó kù sí. Àjúbà Olódùmarè. Lórí ètò wa Akọni ilẹ̀ Yorùbá ìlàwà, iléeṣẹ́ tá a ṣì wà náà ní iléeṣẹ́ tẹ́ ẹ mọ̀. Òdú ni wọ́n ìsáìmọ̀ fólóko. Ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, ibẹ̀ la ṣe bàgẹ̀ sí, tá a jókòó sí, tá a ti ń dábí ẹdun, tá a ń rọ̀ bí òwe. Ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin ènìyàn, àdáni kan jẹ́ ọ̀dá o, àwa ń ké o. Ẹ ń bá dáyé jẹ, Ọlọ́run ní díẹ̀ jìyà. Àwọn ohun mọ́tò, àwọn èèyàn tíátíá, àwọn náà máa ń sọ wọ́n ní you chop alone you die alone. Ẹ wò ẹ ní kú ní rèwerèwe. Èèyàn tá a mú ọ̀rọ̀ rẹ̀ wá lónìí, akínkanjú ológun ni, jagunjagun ni. Ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Kò wá dáa kọjá wípé yìí nìkan lẹ́ mọ̀ gbádùn rẹ̀ tẹ́ mọ̀ gbọ́ ìtàn yìí. Ẹ máa share rẹ̀, ẹ máa pín, ẹ jẹ́ ó kárí ilé, ẹ jẹ́ ó kárí oko. Ẹ láti mẹ́nìkan wá o, Dáfídì jẹ́mi bẹ̀ wọ́n. Ọ̀yá ẹ jájó díẹ̀.
gbogbo ẹ̀yin ènìyàn wa a fààyè lẹ̀ fún yín láti share rẹ̀ láti pín káàkiri kó má jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀ máa dá jẹ. ẹ̀jẹ̀ aṣọ́gi gun o ìjìmèrè sọ́gi gùn ìwọ tó pera rẹ̀ ń sọ̀rọ̀sọ̀rọ̀ tó ló mọ̀rọ̀ sọ tó ṣe pé àtọkùnrin àtobìnrin àti kúkúrú àti gígùn ni òfin ọ̀lẹ́nu láti mú bú múra sí o wò ó yóò dìtàn kó o tiẹ̀ tó kó láyé lọ́mọ aráyé ó ti máa sọ̀tàn rẹ ṣe é rántí pàwọn kan wà tá a ti sọ̀tàn wọn lórí ètò yìí tí wọ́n sì ń bẹ láyé síbẹ̀ àwọn kan sì wà tó yìí ṣe pé wọn ò sí láyé mọ́ tá a sì ń sọ̀tàn wọn ìtàn sì ní yóò kọ́ra rẹ̀ o bóyá ní rere tàbí ní búburú ìtàn kọ́ra rẹ̀ bọ́ ọ bá mọ ní búbí ẹni láyìn máa ṣe ìṣòwò ọmọ rẹ ọgbọ̀tàn rẹ bọ́ ọ bá mọ èèyàn ṣe lóore múra sí ọmọ rẹ ọgbọ̀tàn rẹ gbogbo rẹ̀ sì ní èèbù ni tó o bá ti pè èèbù bóyá èèbù rẹ bóyá èèbù kà ọmọ rẹ ọjẹ́ ń bẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọmọ wa wọn ò ní bá bílẹ̀ o àmì hùwà bílẹ̀ dè wọ́n bẹ́ẹ̀ ni David jẹ́mi bẹ̀ wọ́n ńlá fẹ́ sọ̀rọ̀ wọn lónìí bí mo ṣe dárúkọ wọn gbogbo yín náà ẹ ti rántí pé jẹ́ ń bẹ̀ wọ́n àdúgbò kan tiẹ̀ ń bẹ agbègbè kan ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n fi sọ orúkọ bàbá yìí ṣùgbọ́n àpèjá orúkọ wọn lọ́jọ́ tá a bí wọn ó ní Dáfídì Mádáyéṣe jẹ́mi bẹ̀ wọ́n lóòótọ́ gẹ́gẹ́ bí Yorùbá ṣe gbàgbọ́ pé orúkọ ọmọ nínú ọmọ bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ayé bàbá yìí Dáfídì Mádáyéṣe jẹ́mi bẹ̀ wọ́n wọn ò dáyé ṣe o wọn ò nìkan ṣe wọ́n wáyé wọ́n sì kó ipa tó ṣe pàtàkì lórílẹ̀ èpẹ̀ ọmọ Yorùbá ni wọ́n ṣe é mọ̀ pé ìran Yorùbá tàn káàkiri ni adé Benin adé Benin adé Dahomey adé Brazil bá a ṣe tàn káàkiri nu bàbá yìí jẹ́ ẹ̀yà Yorùbá tó fìdí kalẹ̀ sí Kogi àti Kogi ìníyàn ti jáde wá àwọn òbí wọn ọmọ Kogi ni wọ́n Kogi náà ni wọ́n sì bí wọn sí lọ́gbà wo ìníyàn bí wọn ní July 20 ọdún 1940 ìní wọ́n bí bàbá ńgbò sì díjọ́ kẹjọ gẹ́gẹ́ bí àṣà wọ́n sọ wọ́n lórúkọ agbègbè Ìdúmù ní Kogi State ìní bí bàbá sí wọ́n sì fún wọn lórúkọ Mádáyéṣe lọ́mọ jẹ́ o jẹ́mi bẹ̀ wọ́n ńgbà ń ṣe sàmì fún wọn ìní sọ wọ́n ní Dáfídì mo sì sọ ṣáájú mo ní orúkọ ọmọ ní Rómọ tẹ́ ẹ bá wo ẹni tó ti kọ́kọ́ jẹ́ Dáfídì ṣáájú nínú ìwé mímọ́ àwọn kan èèyàn takuntakun ni ọmọ ológo ni àti kékeré ló sì ti dológun ó ti di jagunjagun láti kékeré ó sì pa òmìrán odò lókìkí èèyàn ọpàtù sí yáwọ̀ ó sì kó ẹbí mọ́ra ó sì ṣe ohun gbogbo létòlétò ìlú fẹ́mi lóyè ni ayé sì fẹ́ràn rẹ̀ ọ̀fọ̀ páwú ó fẹ́ ìdìdì jòbì kó tó dágbére fáyé bó ṣe rí fún Dáfídì náà ìwé mímọ́ táwọn kan ń pè ní Dáúdà bẹ́ẹ̀ náà ló rí fún bàbá wa Mádáyéṣe jẹ́mi bẹ̀ wọ́n ìtàn ráńpẹ́ tí mo ti ẹ̀ sọ yìí ó ti kó gbogbo ìtàn wọn tán pátápátá èyí ló jẹ́ kí n máa tẹnumọ́ wípé ọ̀rẹ́ ṣe eré ọ̀rẹ́ hùwà re ọ̀rẹ́ fi ipa rere lẹ̀
tí wọ́n fi wò sùnsùnsùn tíjọba orílẹ̀-èdè Nàìjíríà fi sọ orúkọ agbègbè kan ní orúkọ bàbá yìí, ó túmọ̀ sí wípé ó lórúkọ rẹ̀, ó ṣiṣẹ́ rẹ̀, ó sì hùwà rẹ̀. Láti ìlú Kogi ló ti wá, ṣùgbọ́n n ò lè gbàgbé rẹ̀ ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà. Tí mo bá bọ́ síta lónìí tí mo ní orúkọ mi ní Ọlátúndé Jẹ́mibẹ̀wọ̀n, gbogbo èèyàn kọ̀ọ̀kan máa rò pé àbí Jẹ́mibẹ̀wọ̀n kan náà ni. Kódà orúkọ rẹ̀ a máa lànà fún yàn, orúkọ tó dáa ni. Tí mo bá bọ́ síta ẹ̀wẹ̀ tí mo ní gbogbo ẹ̀yin ènìyàn, orúkọ mi ní Ọlátúndé Aníní, bóyá ni mo lè rin ibùsọ̀ kan àbọ̀ táàfì rẹni tí ó gbèrú lúwẹ̀ látẹ̀yìn. Wọ́n lè sọ̀yàn ló kò pa, wọ́n lè ní ọ̀ka bímọ lẹ̀ oboro ni o. Orúkọ wo ni wọ́n fi ilẹ̀ fọmọ rẹ? Nígbàtí ó di ọdún 1975 láyé àwọn ológun, nígbàtí àwọn ológun ń ṣe ìjọba láyé Western State 1975 sí 1976, David Májàyèsé Jẹ́mibẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ológun lásìkò Múrítàlá Muhammadu, ó di gómìnà Western State nígbà náà. Ó ṣe takuntakun nígbà tí mò ń wí yìí. Àwọn èèyàn wọ́n fẹ́ràn rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àsìkò péréte ló lò. Síbẹ̀síbẹ̀ ipa tó kó ní àwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá kìí ṣe kékeré. Èkó mọ̀ sí rere, Ọ̀yọ́ mọ̀ sí rere, Èkìtì, gbogbo àwọn ìlú tí wọ́n tiẹ̀ tí ìdálẹ̀ ńgbà náà, àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ìdálẹ̀ ńgbà náà, gbogbo wọn ní mọ̀ sí rere tẹ́ dé Kogi níbi tó ti wá. Kòkòwò olùdáàpò, kò jẹ àjẹbánu, kò ṣèlú báṣabàṣá. Eléyìí ló mú kí wọ́n tún sọ di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè lásìkò àwọn ológun nígbà náà. David Májàyèsé Jẹ́mibẹ̀wọ̀n ní ọdún 1976 sí 1978 ó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà náà mà tún dáa o, ayé mọ̀ rẹ rọrùn o. Ayé Jẹ́mibẹ̀wọ̀n, tẹ́ ẹ bá rí kóńgò tí wọ́n fi ń wọ̀n rẹ̀ sí ìgbà náà, tẹ́ ẹ bá rí yìí tí wọ́n fi ń wọ̀n gàárì àtẹlùbọ́, ayé sì dá. Nàìjíríà jọ̀hún àná ni, kì í ṣe Nàìjíríà òde òní. Láyé ìfọmúrọ, ẹ̀yin ọmọ tí ń jẹ́ pé ìfọmúrọ, ńgbọ́n bàbá yín fi kóńgò wọ̀n tán wọ́n tún fọmúrọ báyìí ni wọ́n mọ̀ mọ́ ga. Èló ní ń tabọ̀ rẹ̀ sí àti ẹ̀gbọ́dọ̀ mọ́ sọ. Wéyàn ọba ara mọ́tò náà nígbà náà, èló ni? Bóyá ló wọ 300 naira láyé ìgbà tí mò ń wí, mọ́tò tuntun tí wọn ò tí ì jọ́ra lára rẹ̀. Ẹ wò, bàbá ní ká máa ronú tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nípa ọrọ̀ ajé, ọlọ́mọdé a máa para wa lẹ́kùn ni o. Ṣùgbọ́n tèmi mọ̀ ní wípé ìgbà ọ̀tún sì ń padà bọ̀, ó sì ń bọ̀ wá dáa. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé àwọn ẹni rere tí wọ́n ṣe rere, orúkọ wọn ò parẹ́, orúkọ wọn sì ń lànà fáwọn ọmọ wọn dì sí irú rẹ̀ ní ti bàbá wa tá à ń sọ yìí. Ní ọdún 1976 sí 1978 ni mo sọ wípé wọ́n ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀bọra òru. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí mo fẹ́ ká dìmú. Àsìkò ìgbà tí mò ń sọ yìí, bàbá Jẹ́mibẹ̀wọ̀n àti Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n súnmọ́ra wọn, wọ́n gbọ́ra wọn yé. Yàtọ̀ fún wípé wọ́n jọ jẹ́ ọmọ ológun, wọ́n gbọ́ra wọn yé. Bàbá Ṣẹ́gun Ọbásanjọ́ sì fẹ́ràn Jẹ́mibẹ̀wọ̀n púpọ̀ púpọ̀. Olúṣẹ́gun Ọbásanjọ́ a máa lọ sọ́dọ̀ Jẹ́mibẹ̀wọ̀n láti gba ìmọ̀ràn kan tàbí òmíràn. Wọ́n súnmọ́ra wọn, èèyàn ò lè ráàrin wọn, àdìtú ni.
ṣé ẹ mọ̀ wípé ká nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ jẹ́ ààrẹ ó hùwà láabi sí jẹ̀ǹbẹ̀wọ̀n tíjà ṣẹlẹ̀ láàrin wọn, ogún tó jẹ lọ ọgbọ̀n tó jẹ bọ̀ ọ̀tọ̀ níbi tí ó gbà ṣe. bóòlógún ṣe jẹ lọ láàrin wọn bóòlọ́gbọ̀n ṣe jẹ bọ̀ èmi ó ṣàlàyé ẹ̀ fún yín láìpẹ́. ṣé ẹ rí o nígbà tó yá bàbá yìí ó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun, ó wá wò wípé ìjọba ló rò pé ó ti rẹ̀hùn, eégún sì ń bẹ lára ọmọkùnrin. wọ́n wò wípé kó ń lọ lé kó ń máa sinmi, ṣùgbọ́n ọpọlọ ọ̀hún sì jí pépé síbẹ̀. bàbá ò rẹ̀wẹ̀sì gẹ́gẹ́ bá àwọn òde òní ti máa ń ṣe, tí wọ́n wàá wò wípé díẹ̀ tó nù nǹkan oní nǹkan ìwọ̀nba tí mo ṣe yìí náà tó, mo reléèwé mo jáde sẹ́kọ́ndírì mo sì tún lọ yunifá ìyún náà tó sáwà kàwé kú ni. bàbá jẹ̀ǹbẹ̀wọ̀n ò rò bẹ́ẹ̀. ìfojúsùn wọn ni pé n táwọn ó máa ṣe táwọn ó fi máa ran aráàlú lọ́wọ́, n táwọn ó dáwọ́lé táwọn ó fi máa yọ àwọn èèyàn kúrò ní ọ̀fìn. iṣẹ́ tó lódùmarè rán wọn nu. gbogbo àwa tá a ṣe wà lókè èèpẹ̀ náà ló lódùmarè ránṣẹ́ yìí o, pé ẹ máa wá àlàáfíà gbogbo èèyàn, ẹ máa yọ wọn lọ́fìn. ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa a ṣe bẹ́ẹ̀ o, ọ̀ràn là ń báwọn èèyàn wá láì ṣèṣù. torí èṣù lọ̀bọ̀ lọ́rùn wọ́ràn, ọ̀bẹ̀lẹ́kún sunkún bẹ́lẹ́kún ọ̀bá tiẹ̀ sunkún yóò mọ bá a sún ni, òun gan ni ó tiẹ̀ tún bá a wà. bàbá jẹ̀ǹbẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun, wọ́n padà síléèwé, wọ́n kẹ́kọ̀ọ́, wọ́n sì gboyè nípa kíni, nípa òfin ni. wọ́n di agbẹjọ́rò tó dáńtọ́, wọ́n sì ṣí iléeṣẹ́ ìgbẹjọ́rò bá a ṣe pè náà nu táwọn lọ́ọ̀yà ń pè ní chamber. wọ́n ṣí o, wọ́n sì di agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń kẹ́jọ́ lọ sọ́dọ̀ wọn ìní wọ́n ń lọ kí wọ́n lè bá wọn gbọ̀n yanu nígbà tí wọn ò bá ní tó láti fi pe lọ́ọ̀yà. ìta àṣìgbọ́ ni pé bàbá ò kì í fi ọ̀rọ̀ yìí dùn wọ́n. wọ́n tiẹ̀ máa ń tẹnu mọ́ pé nítorí aráàlú lọ́lọ́run fi sọ àwọn di táwọn dà. gbogbo ìlépa wọn gbogbo ìlàkàkà wọn báràlú ó sì yọ lọ́fìn ni. ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní ọdún 1995 nígbà tí olórí orílẹ̀-èdè wa àgbà náà, èèyàn ńlá, ẹni tí gbogbo wa mọ̀, ẹni tó ṣe pé orúkọ rẹ̀ bí ìgbà àrà sán ni, tí wọ́n bá dá àná ò sì láyé mọ́, wọ́n ń bẹ lájùlé ọ̀run. ní àsìkò ìgbà tí olórí orílẹ̀-èdè Sani Abacha tí wọ́n wà ń bẹ̀, bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ kú ọwọ́ o, wọ́n fòfin gbé wọn, wọ́n sọ wọ́n gbàgà, wọ́n sì ti ń múra àti dájọ́ ọkú fún bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ lábẹ́nú, a gbọ́ a sì rí kà, ó sì dá wa lójú pé Mádàyéṣe Jẹ́mibẹ̀wọ̀n ló gbéra ńlẹ̀ tó kọrí sí ọ̀dọ̀ akíkanjú kan náà tí a mọ̀ sí T.Y. Danjuma. ó lọ bá Danjuma, ó fa Danjuma lápá, ó gún sọ́nù ọkọ̀, àwọn méjèèjì wọ́n kì kọ́kọ́rọ́ mọ́lẹ̀, wọ́n sáná sọ́kọ̀. ó dà Àbújá lọ́dọ̀ olórí orílẹ̀-èdè wa nígbà náà, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀, wọ́n ń rá bàbà, wọ́n ń bẹ Àbáṣà kò fọbásanjọ́ lẹ̀. Ọlọ́run ṣe é o, Ọbásanjọ́ yọ kúrò lọ́fìn, Ọbásanjọ́ sì tó dolókìkí padà títí tí bàbá wa Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ sì fi máa wà lókè èèpẹ̀. bí wọ́n bá ń kọ̀tàn ìgbésí ayé wọn kò lè kún tó bí wọn bá tí ìdárúkọ bàbá wa David Mádàyéṣe Jẹ́mibẹ̀wọ̀n. ǹjẹ́wọ́ náà ń gbìyànjú àti fanikan lọ́wọ́ sókè bí? ǹjẹ́wọ́ náà ń gbìyànjú àti tó ayé ẹnìkan ṣe bí?
ṣé gbogbo ìlépa tiẹ̀ kì í ṣe àfẹ̀mí 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 ẹnìkan ló ń ké? ṣé gbogbo ìlépa tiẹ̀ kì í ṣe bó ṣe jẹ́ ni ẹlẹ́ni gbé tó máa béèrè owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀? ṣé gbogbo ìlépa tiẹ̀ kì í ṣe bí ìjọba ó ṣe kọ́ nǹkan mèremère sínú ìlú tó kọ́ àwọn èèyàn sòdí tẹ́ lọ dáná sun? ṣé gbogbo ìlépa tiẹ̀ kì í ṣe bó ṣe fẹnu tàbí báírò tó fi ba yí ẹnìkan jẹ́? ṣé gbogbo ìlépa tiẹ̀ ṣe bó ṣe fẹni ṣoògùn owó tí wọ́n wà mọ́ fẹ̀fò tó rò ìpayé ti dáa fún ọ? ohun gbogbo tó o bá ṣe yóò dìtàn o, kó o sì lọ mọ̀ pé kò sí ní tó o ṣe ní kọ̀rọ̀ tí ò ní bọ́ sí gbangba. tó o bá ronú ẹ̀ wò, ààyè sì wà fún ọ láti tọmọlúàbí rẹ ṣe. á lọ lọ́sẹ̀ yìí, á padà wá tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. Ọlátúndé ló kọ tèmi, Ògúnníran ni bàbá tó bí mi lọ́mọ. ẹ máa ṣíà rẹ̀, ẹ máa pín káàkiri, yóò jù wá ṣe o. Ire o.